ẹ̀yin ènìyàn wa, Seyi Makinde ó lóun ṣetán láti tẹ́tí sílẹ̀ sí ohun tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n bá fẹ́ sọ àti ohun tí wọ́n bá fẹ́ láti lè rí wípé wọ́n fi àwọn ọmọ ilé ìwé àti olùkọ́ tó wà ní àkàkà wọn sílẹ̀ o. Seyi Makinde òun náà lẹ́ ń wò yẹn níbi tó ti ń sọ ọ̀rọ̀ yẹn wípé òun ṣetán báyìí láti bá wọn dúnàdúrà ohun tí wọ́n bá fẹ́ kí wọ́n sọ, kí wọ́n ṣáà lè fi àwọn ọmọ kéékèèké ọmọ ilé ìwé àti olùkọ́ tí wọ́n wá kó ní ìjọba ìbílẹ̀ Oriire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé wípé ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí, níbi tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti lọ ṣe ìkọlù sí àwọn iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ Oriire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Yẹn ni iléèwé First Baptist Nursery and Primary School àti iléèwé LA Primary School àti iléèwé Community High School tó wà ní Ògbómọ̀ṣọ́, níbi tí wọ́n ti ṣe ìkọlù tó dẹ̀ jẹ́ wípé ní ọjọ́ tí wọ́n ṣe ìkọlù yẹn wọ́n pa olùkọ́ kan tí orúkọ rẹ̀ jẹ́ Joel Adéyísàn, tí wọ́n ti pa olùkọ́ kan náà ní àná, ìyẹn ni olùkọ́ Michael Oyedokun, eléyìí tí wàá fa ìbẹ̀rù bojo fún gbogbo ará ìlú o. Èyí ló mú kí Seyi Makinde kó pe àwọn oníwèé ìròyìn, àwọn náà lẹ́ ń wò ní ọ̀dọ̀ ẹ̀yẹn, láti bá wọn sọ̀rọ̀ wípé àwọn agbésùnmọ̀mí tí wọ́n bá ń gbọ́ ohun oríbikíbi tí wọ́n bá wà o, wípé òun ti ṣetán báyìí o láti gbọ́ ohun tí wọ́n bá fẹ́. Torí a rí fọ́nrán níbi tí àwọn ìyá tí wọ́n ní ọmọ wọ̀nyí tí wọ́n ti ń ké, tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ wọ inú gbódé ni, wípé àwọn nǹkan tí àwọn agbésùnmọ̀mí ń sọ ni wípé Seyi Makinde gangan ni àwọn bá lọ́rọ̀, ni àwọn fẹ́ bá sọ̀rọ̀. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Ẹ jẹ́ ká ronú ara wa. Ikú tó ń pojú bá ẹni òwe ló ń pa fún ni o. Ẹ jẹ́ kí a farabalẹ̀ kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Seyi Makinde o, bó ṣe ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́. Gentlemen of the press, this is the briefing for today on the situation with the Oriire local government abduction. Now we are able to confirm conclusively that at the community secondary school, about 7 students were abducted while at the First Baptist primary and nursery school. 18 children were abducted, and the teachers involved, about 7 of them. And unfortunately, like I reported yesterday, one of them was killed. The operation is still ongoing. Yes, it is still a very fluid and difficult situation that our troops on ground are faced with. So I will please ask for responsible reporting of the situation. This is not something sensational. It involves life. So please, if you are not clear about anything, you can ask us, and we will gladly volunteer the information. We have set up an operational center at the police headquarters here. So the Commissioner of Police Oyo State will be in a position to give you the required information. At this stage, due to the complexity of the operation going on, we may not be able to volunteer too much information, but
we will definitely call you if something significant comes up. Your Excellency, as it is always the case when things like this happen, the social media is always awash with different versions of things. Now, one of the current issues that is being raised is the issue of procurement of surveillance aircraft, which the state government tried to do last year. Now, there was a time that you were in China and you inspected this project. Now, people want to know, do we have those aircraft available now? Can they come into operation? If they are not, what is the expectation? The surveillance aircraft, they've arrived in the country. As of today, they are at the Nigerian Air Force hangar in Lagos, being reassembled. The manufacturer from China, they arrived in country about 3 days ago. They will, they should have about 2 weeks roughly, to finish their work. So I can say conclusively that those surveillance aircraft should be in operation on or before the end of June. However, we were proactive. We wanted to be able to cover the borderline, between Oyo State and Kwara, and also the international border between Oyo State and the Republic of Benin. But we didn't know this will happen at this stage. We didn't plan, for the procurement of the aircraft, having the mind that something like this will happen. However, the capability we now have, deployment, we have to wait until about end of June. Yeah, but if anybody is interested, we can always ask the Nigerian Air Force, you want to inspect it, we can arrange for you to go to the Nigerian Air Force base in Lagos to see the work that is going on right now. Your Excellency, the tension is very rife. What is your charge to the residents, especially people within the axis where this incident happened? My charge to them is their government will continue to be alive to its responsibilities, to ensure that we have a safe and secure environment where people can go about pursuing their lawful endeavors. So, yes, this is a blot, but we are doing everything within our power to ensure that normalcy returns, and also by God's grace that the children and the teachers abducted, are returned as quickly as possible. Last question. Your Excellency, sir, as it is usually observed in the way and modus operandi of people of this nature when they carry out such operation, has the government had any form of correspondent communication with them to know exactly what their demands are? Well, what I can say, first and foremost, is that the people, the citizens, and the residents of whichever area of Oyo State must also give timely information to the government. For me, I always say, look, if you see something strange, say something, and then expect us to do something. So we will keep engaging with the citizens. Now, to the group,
all I can say is, as a government, we will not give in to terror. We will do everything to ensure that our children and their teachers are returned safely. And I'm also saying this to the group. It's whatever it is. We once had a country, which was what Chino Achebe's novel. We once had a country where we were each other's brothers' keepers. How did we descend to this point? These are not foreign people. It's us against ourselves. So whatever it is they demand, we're ready to listen to them, address the ones that we can address as a state government, but the children and their teachers must be released timely. ṣé ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ṣèyí Mákindé o ẹ jọ̀ọ́ wọ́n béèrè ìbéèrè kan níbẹ̀ yẹn wípé air strike wọ́n ní wọ́n gbé wá láti China air strike yẹn ń kọ́ Ṣèyí Mákindé ní air strike ó wà ẹ jọ̀ọ́ àti pé ó wà o àti air strike tí wọ́n ń sọ yìí o àti eléyìí tí ìjọba tí wọ́n lọ́ǹṣì lọ sí Benin 2 air strike tí wọ́n torí ẹ̀ lọ́ǹṣì ẹ̀ lọ Benin nígbà tí wọ́n gbọ́ wípé wọ́n dìtẹ̀ ń gbàjọba níbẹ̀ ẹ jọ̀ọ́ àwọn air strike yẹn kọ́ kílé tí wọn ò lè kó jáde kí wọ́n dẹ̀ lò ó láti fi gba àwọn èèyàn sílẹ̀ ní àkàkà àwọn agbésùnmọ̀mí ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí so àwọn tó fẹ́ tó náà ní 2027 lélẹ́yìí àwọn tó fẹ́ ṣe ìlú tí ìlú fẹ́ fi dà náà ní Yorùbá jí máa sùn. ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí Ṣèyí Mákindé tó ṣe kalẹ̀ ẹ jọ̀ọ́ ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ rèé lórílẹ̀‐èdè yìí báyìí èló lẹ́mọ̀ tí àwọn agbésùnmọ̀ tí wọ́n fẹ́ béèrè àbí kí ni ó fẹ́ kọjá pé kí wọ́n dúnàdúrà ránsọ́ọ̀mù àbí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba òun ti ṣetán láti tẹ́tí sílẹ̀ sí ohun tí wọ́n bá fẹ́ àbí ohun tí wọ́n bá fẹ́ bá òun sọ látàrí láti lè dóòlà ẹ̀mí àwọn tó wà ní àkàkà wọn yẹn túmọ̀ sí wípé ìjọba wọn ò lè wá gbogbo ọ̀nà intelligence tí wọ́n á fi gba àwọn ọmọ wọ̀nyí kúrò lọ́wọ́ àwọn àkàkà agbésùnmọ̀mí níbo ni àwọn air force wà o kí wá ní ìtumọ̀ kí ni ìdí tí air force fi wà nínú Nàìjíríà ṣé ẹ ti wá rí pé gbogbo ẹ̀ kò sí èyí tó wúlò ṣé ẹ ti wá rí wípé ọ̀rọ̀ yìí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ṣé kò tí ń jọra wọn wípé gbogbo wọn ni wọ́n jọ mọ nǹkan tí wọ́n jọ ń ṣe wọ́n kàn mọ̀ọ́mọ̀ fi ẹ̀mí ará ìlú wọ́n fi ń tafàlà wọ́n fi ń play political àbí ká ní pé torí presidential candidate tí Ṣèyí Mákindé tó declare ara ẹ̀ fún ni ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ yìí ti ń gba ìfúnra o ṣé kì í jọ bẹ́ẹ̀ àbí kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin tí ẹ dẹ̀ lọ gba àlejò Gumi wá nìkan bí oṣù bíi mélòó kan sẹ́yìn ẹ̀yin dà báyìí o ẹ̀yin lẹ kó wàhálà wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ Gumi tí ẹ lọ gba àlejò ẹ̀ lọ́jọ́ kìíní àná eré ẹ̀ òun lélẹ́yìí Gumi rèé ó fi ìròyìn síta lánàá ó ní àwọn agbésùnmọ̀mí wọ́n nílò owó ni wọ́n torí ń kọlu àwọn ìletò ni wọ́n torí ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń gba ránsọ́ọ̀mù ó ní wọ́n nílò owó láti dáàbò bo ara wọn lọ́wọ́ ipá ìjọba Nàìjíríà tó fẹ́ pa wọ́n ẹ̀yin ènìyàn wa Gumi ló sọ bẹ́ẹ̀ o ó nítorí pé ìjọba Nàìjíríà kò tẹ́kì ẹ̀ wọ́n fi ìyà ń jẹ wọ́n ó yẹ kí wọ́n dá àwọn mọ́mọ́ tọ́ ni ó ní ìdí nìyẹn tí wọ́n fi wá ń jí ará ìlú pé wọ́n á lè rí owó kí àwọn náà kí wọ́n bá lè fi máa ra àwọn nǹkan ìjà olóró láti dáàbò bò wọ́n láti dáàbò bo ara wọn nítorí pé ìjọba fẹ́ pa wọ́n so wọ́n nílò àwọn ammunitions láti lè máa dáàbò bo ara wọn ṣé ọ̀rọ̀ nìyẹn ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn so èló la wá mọ̀ tí àwọn agbésùnmọ̀ fẹ́ béèrè lọ́wọ́ Ṣèyí Mákindé báyìí o ṣe rí wípé wọ́n Nàìjíríà kò sí nǹkan kan bẹ̀ fún ìran Yorùbá
àwọn owó tó yẹ kó fi tún ìlú ṣe agbésùnmọ̀mí ń tẹ́wọ́ gbà á. Àwọn ọmọ iléèwé tí wọn ò rí oúnjẹ jẹ, olùkọ́ tó jẹ́ wípé ìgbà wo ni wọ́n ṣẹ̀ fi kún owó wọn 70,000 30,000 25,000 40,000 ni wọ́n ń san fún wọn tẹ́lẹ̀. Ẹ wá wo bàbá tó ń kọ́ ìṣirò mathematics ni Mr. Michael Oyedokun kọ́ tí wọ́n bẹ́ wọn lórí. Wọ́n ti ní kan ti mú òkú wọn wà ń bẹ̀ o, ṣẹ́ni tó lè débẹ̀ lákàtà wọn. Kò sí ẹlẹ́ṣọ́ ààbò tó ṣiṣẹ́ nínú Nàìjíríà, kò sí kankan tó work. Wọ́n dẹ̀ ní ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́, kan work together, kan unity lábẹ́ Fúlàní bí a ṣe ń bá a lọ yìí. Fúlàní Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa pẹ̀lú gbogbo ilé tí wọ́n bá. Orílẹ̀-èdè mélòó ni wọ́n ti ń gbé àwọn èèyàn tí wọ́n hold àwọn èèyàn ransom kó wá san owó. Wọ́n ń gba owó yẹn, wọ́n lọ fi ń ra ammunitions, wọ́n ti bọ̀ encourage wọn, wọ́n tún bọ̀ ń ró wọn lágbára kọ́ nìyẹn. Owó tí Seyi Makinde ò rí kó sílẹ̀ fún àwọn tí ìbúgbàmù àdó olóró tó pa 30 bílíọ̀nù kò ní kó dálẹ̀ fún àwọn agbésùnmọ̀mí báyìí. Owó tí wọn ò rí láti fi pèsè ètò ààbò sí orí ará ìlú kí irú eléyìí kó má bàa ṣẹlẹ̀ látorí ń pariwo láti ọjọ́ wípé ẹ pèsè ètò ààbò, ẹ pèsè ètò ààbò. Àwọn owó tí ẹkẹ ti fi pè gbogbo iléèwé pátápátá láti ìgbà tó ti ń jíyàn gbé, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé kò sí iléèwé kan tó yẹ kó wà láì ní ètò ààbò. Ẹ mú owó yẹn dà sọ́wọ́, ẹ ń kó pamọ́ nítorí ìbò kẹba lè máa rí 5,000 pín fún àwọn ará ìlú. Ẹ̀yin ará ìlú ṣe ti rí o, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn. Ní ìjẹrin ní Seyi Makinde ló pàtí bàbá kalẹ̀ lẹ̀ ń rán bẹ́ẹ̀ lẹ̀ ń pàtẹ́wọ́ tó ń declare ara ẹ̀ pé òun presidential candidate o, òun lọ fún president ó dá o. Ẹ lọ gbọ́ nǹkan tí agbésùnmọ̀mí sọ ká mọye tí wọ́n fẹ́ béèrè báyìí. Ṣé ẹ rójú ayé yín lóde? Wọ́n ò tí ìdìbò 2027 o. Ẹ wò kan tó ń ṣẹlẹ̀ Yorùbá. Àníṣe wọ́n Nàìjíríà kò sí ìlọsíwájú kankan bẹ̀ fún mẹ̀kúnnù. Ọmọ gómìnà mélòó ni wọ́n jí gbé? Ọmọ rẹ́ẹ̀pù mélòó? Ṣé wọ́n ti ń jí àwọn èèyàn ń gbé more than 10 years ago now. Ẹ ti gbọ́ pé wọ́n jí ọmọ rẹ́ẹ̀pù gbérí, ẹ ti gbọ́ pé wọ́n jí ọmọ gómìnà gbérí. Yorùbá mẹ̀kúnnù ló dáràn wọn. Jẹ́ kí á jí lójú oorun wa. Ní orí ìkànnì wa níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Ní orí wẹ́bsáìtì Àṣàkẹ́ TV show láti ń gbé àwọn ìròyìn jáde lọ́lọ́kan-ò-jọ̀kan bó bá ṣe ń lọ. Ẹ máa bá wa ka àwọn ìròyìn wa ní èdè Yorùbá kẹ́ ẹ sì máa fi àwọn èròǹgbà yín sí abẹ́ ọ̀rọ̀ àríwísí níbẹ̀. Àṣàkẹ́ TV News. Báwa pín ètò yẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀dá àwọn Ṣetán. Nígbà tí wọ́n rí wọn mú, nígbà tí wọ́n rí kankan ṣe, wọ́n wọnú igbó, wọ́n ti pa ológun 2 lánàá, wọ́n pa kan ní ìjẹta. Wọ́n rí agbésùnmọ̀mí kan báyìí, wọ́n rí ọmọ èèyàn kan báyìí rescue kúrò lábẹ́ wọn. Ẹ dẹ̀ ní kí wọ́n máa dúró di 2027 election. Àṣàkẹ́ TV show.